èwo là ń pè láàárọ̀ àmì ń pè láàárọ̀ àròkódóko àròbáraro àbára ẹni ro àwọn géńdé ọlọ́run ló máa ń dá àrò láyé àtijọ́. mo kí wa kú dédé àkókò yìí o jákèjádò ibi tẹ́ ti ń gbọ́ wa ní ìkànnì alálàyé network. a ti sọ̀rọ̀ lórí ọ̀wẹ̀ síwájú yorùbá sì níbi tá a bá roko tì sí ibẹ̀ náà là á fàbọ̀ sí. a ti ṣàlàyé fún apó onírúurú ọ̀nà náà bàbá wa ń gbà ara wọn lọ́wọ́ láyé àtijọ́. èyí tá a tún mú yẹ̀wò lónìí ó là ń pè ní àárò. kí là ń pè láàárò? ọ̀nà wo lọ́gbà yàtọ̀ sọ́wẹ̀? àṣà rere ni lọ́wọ́ làárò. àwọn géńdé ọlọ́run ni màá dá àárò. àwọn tí wọ́n jọ sangun bákan náà, àwọn tí wọ́n lè jọ ṣiṣẹ́ bákan náà, àwọn tó jẹ́ pé wọ́n yéé ṣe fòníkúfọ̀láǹde tí wọ́n jọ rínú ara wọn, wọ́n ó sì ti fẹnu kò lórí àdéhùn bóyá ìgbà kọ̀ọ̀kan òní ẹ fẹ́ máa ṣe lójúmọ́, ìbá àjẹ́lẹ̀ sísán, ìbá àjẹ́lẹ̀ kíkọ, ìbá àjókòó ríro. wọ́n ó ti pinnu nǹkan wọ̀nyí tí wọ́n bá ti bẹ̀rẹ̀ wáyé pé èèyàn márùn-ún lọ́jọ́ ń dá àrò táwọn wí. tí wọ́n bá bẹ̀rẹ̀ lọ́dọ̀ mi gẹ́gẹ́ bí ẹnì kínní, bóyá wọn ó fijọ́ kan sinmi, tó bá sì wù wọ́n àyídé ni àmì máa ń ṣe tí wọ́n jọ fẹnu kù sí. wọ́n lọ ọ̀dọ̀ ẹnìkan lónìí, ọ̀dọ̀ ẹnìkan lọ́la, ọ̀dọ̀ ẹnìkan lọ́tùnla, ọ̀dọ̀ ẹnìkan jọ́ mẹ́rin, ọ̀dọ̀ ẹnìkan jọ́ márùn. tíjọ́ márùn bá ti parí, ó lè jẹ́jọ́ kan ni wọ́n fòun kálukú láti sinmi tó ní òfìsì àbùsẹ́ iṣẹ́ tó bá ní. tó bá yẹ tó ń di bí ọjọ́ keje wọ́n ti tó bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹni tí wọ́n parí sí, ó lè jọ́dọ̀ tiẹ̀ wọ́n ó ti gbé padà. àáronu ìbá àjókòó ríro, ìbá àjókòó sísán, ìbá láàrin wákàtí tí wọ́n jọ ṣe fáàfó, kò sí pé nìkan máa fọwọ́ ẹsẹ́ pé ń gbé adóko tiẹ̀ òṣìṣẹ́ dáadáa o, àwa adóko tèmi o. àwọn tí wọ́n jọ gbọ́ ahọ́n ara wọn tí ò ní síjà, àwọn ni wọ́n ń dàrú. ṣùgbọ́n àárò dandan làárò. tí àjálù bá ṣẹlẹ̀ sẹ́nìkan nínú ọmọ ẹgbẹ́ àárò tí ò lè lọ sóko ẹni tíṣẹ́ kàn níjọ́, tó bá ti kúrò níbi àjálù tó dé bá, bọ́yọ́ fọ́ṣẹ́ tí ó sì gbọ́ ọmọ débẹ̀ tí gbogbo wọn náà sì rí pé òótọ́ ni, yóò padà wá san àárò yẹn o. òun lọ́mọjọ́ tí ó lọ san lóko ẹni tó pajẹun. òun ṣe fún mi kí n ṣe fún ọ, bù fún mi bù fún ọ, làkèrè ń ké lódò ni. bí ti àárò bóun ṣe rí nù. ó yàtọ̀ sí tọlọ́wẹ̀ tí wọ́n ń bẹ́ ẹ̀yàn wọ́n yé bẹ́ àárò. dandan ni àtijọ́ fẹnu kò sí sítórì, kò sí tàn, kò sáwìjàre kankan, ó gbọ́dọ̀ lọ ọbẹ̀ lọ ṣiṣẹ́ ni. iye tí wọ́n sì pinnu pé wọ́n máa ṣe lójúmọ́, tọ́lá bá ti ṣe tán oníkálukú ọ̀nà ti ṣí, ó lè gboko ààrẹ lọ, ó lè tó lọ bí àbọ̀ṣẹ́ ẹsẹ́ mi, ṣùgbọ́n gbọ́dọ̀ jẹ́ àárò tí wọ́n ti fi ẹnu kò sí. bílẹ̀ lẹ́ni ń bá fẹ́ kọ dandan ni yóò ti sọ fún wa pé tó iṣẹ́ ọkọ́ ebè kíkọ láàkọ o, wọn ò lè mọ irú irinṣẹ́ tí wọn ò mú lọ́wọ́. inú kòkó la fẹ́ jù o, wọn mọ̀ padà láwọn ò mú lọ́wọ́. ntọ́ bá bẹ̀ wọ́n ni, ntọ́ bá ti sọ wọn ó ti jọ ríra lóko ẹni tí wọ́n parí iṣẹ́ ètò ní sí pé tó lọ́la o, iṣẹ́ wo láàbọ̀ ṣe ọ̀dọ̀ rẹ lọ́kàn o, iṣẹ́ ọkọ́ ni o, oko ríro ni o, ilẹ̀ kíkọ ni o, gbogbo nǹkan yìí wọn ó ti jọ dárùn pẹ̀rẹ̀ bí ti àárò bó ṣe rí nù. ẹ̀yin náà rí i pé láyé àtijọ́ àǹfààní pọ̀ ń bẹ o. tá a bá wo àǹfààní tó wà ń bí àárò yìí náà, ẹ wo ibi tí géńdé márùn bá gbé ṣiṣẹ́ ńjọ́ kan, tẹ́yọ ẹnìkan bá lòun máa ṣiṣẹ́ yìí, àárì rẹ̀wẹ̀sì ó dé bá. wọ́n lè pè fún pé pàjáwìrì kan pé wọ́n ní kíní kan ṣẹlẹ̀ máa bọ̀ tí ò ní ráyè mójútó kó mọ́, tó kó wọn sì bàjẹ́ tí ó dìgbò. ṣùgbọ́n ibi tí géńdé márùn àbí mẹ́wàá bá gbé lọ ṣiṣẹ́, iṣẹ́ tó yẹ kẹ́nìkan máa lọ́tìkọ̀tìkọ̀ ń díẹ̀ tí gbogbo wọn ti bá ṣe òun, oko yẹn ó tẹ̀síwájú, yóò rí èrè tó pọ̀ lọ́dún yẹn yóò rí mú. wọ́n fi ràn ara wọn lọ́wọ́ ni, wọ́n sì fi ń kọ́ra wọn lágbára kẹ́nìkan kan mọ́ sọ̀lẹ̀. bí ti àárò ti rí lórí ètò alálàyé network nílẹ̀ yorùbá, bí ti àárò náà ti rí gẹ́gẹ́ bí ọ̀kan lára àṣà ara ẹni lọ́wọ́ òní yìí. lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni ààrẹ òjó Philip Okunlọ́lá, ààrẹ agbáṣàníyì tilẹ̀ ìbàdàn. ẹ ṣé púpọ̀. ẹ máa darapọ̀ mọ́ alálàyé network bá ti máa ṣe láwẹ́láwẹ́ fún yín. ó tún yá lójúde alálàyé o, ẹ wá kọ́gbọ́n.
alálàyé.